wọ́n wà ní Mẹ́kà báyìí a rí pé ó wà lórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ a rí pé wọ́n ṣí orí ilẹ̀ wọ́n ń ṣàdúrà wọ́n ń tàwáfù ilé Ọlọ́run nínú fídíò náà láwọn òyìnbó táwọn dé fìlà sórí òyìnbó wà ń bẹ̀ tí wọ́n dé fìlà ọkùnrin gẹ́gẹ́ bí ọba aláyé nílẹ̀ Yorùbá wọ́n ní tọ́ bá ti di ọba ẹ̀tọ́ wọn ò ṣí orí káwọn èèyàn tó ń rí orí wọn mọ́ ń ta gbangba eléyìí gẹ́gẹ́ bí àfáà gẹ́gẹ́ bí onímọ̀ ojú tẹ̀lẹ̀ tó jẹ́ ọmọ Yorùbá ojú ò lè fi wò sà. gbogbo ìlú pátápátá lọ níṣe tiwọn Saudi Arabia tó ń jẹ́ Maka tí Madina náà wà ń bẹ̀ tí Damam wà ń bẹ̀ tí Taif wà ń bẹ̀ tí Ndawiya wà ń bẹ̀ tí àwọn ìlú ìrọ̀kiri tí Riyadh wà ń bẹ̀ tó ń rọ̀kiri káàbẹ̀ àwọn náà níṣe tiwọn wọ́n ní àṣà àti ìṣesí ìṣẹ́ríṣesí títí wá Nàìjíríà yìí òun làwọn àròkọ a lè gbé lọ sí Saudi kò rí bẹ́ẹ̀ o. بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم كما تقيس الشاء بيدك الخير إنك على كل شيء قدير شريف ولو طلعوا صلوا القرآن فالنبي محمد صلى الله عليه وسلم bẹ́ẹ̀ níbi sọ fún ẹ pé Allahumma malikal mulki kò sí ọba kankan níbi kankan ìlú mọ̀ rẹ o malikal mulki èmi lọ́ba àwọn ọba èmi lọ́ba tó ń fi ọba jí ọba Ọlọ́run ní òun yìí náà lọ́ba tó máa ń yọ ọba kú nígbà tó bá wù òun àwọn ọmọ wò pé tọba kan bá ti jẹ ó dìgbà tó bá kú ká tó yọ nínú constitution wa ní Nàìjíríà sí náà láti pé àwọn ìjọba tó ń yọ ọba kúrò lọ́ba. bẹ́ẹ̀ni. inú kọ́sí Nàìjíríà tí wọ́n ń suspend ọba wọn ni kọ́ bá kọ́ lọ́rọ́ kúnlé náà. bẹ́ẹ̀ni. fúngbà díẹ̀ adẹ̀rí nǹkan yọ kúrò náà dá padà. àrí nǹkan yọ tó tún fẹ́ dá padà pẹ̀lú agbára tó ń di controversy lọ́wọ́lọ́wọ́. ìlú ṣe ọba Abdulrasheed òun jẹ́ kó yé gbogbo ayé ipe tó máa fi nǹkan kan bò wá lójú ẹ̀sìn ọ̀tọ̀ àṣà ọ̀tọ̀ tó bá dé ìlú Ìwó àmọ́ nígbà tó ti lọ fojú ju ọba lọ ó gbọ́dọ̀ ju sẹ́lẹ̀ fọlọ́ ni kó ìdó ìsìlámì káfà wọnú ìsìlámù tápá ti tán sọ tápá ti tán ni kò fi wọnú ìsìlámù kò ń ṣe pé ẹ̀sìn òní a máa ṣòro rárá o ìsìlámù kọjá bẹ́ẹ̀ o tí a máa fẹ́ gbọ́ àgbọ́yé Islam dáadáa gbogbo tó lè kó jẹ́ tó bá ti dé Káàbà yẹn ó ti di ẹrú Ọlọ́run pátápátá ní Abdullah Ànábì wa Isa alayhi salatu wa salam Jésù ó náà sọ bẹ́ẹ̀ atani atul kitab ó ní Ọlọ́run fún mi ní tírà Jésù ló sọ bẹ́ẹ̀ ní Al-Qur'an ó ní Ọlọ́run fún mi ní tírà ẹ sọ fún mi tírà Ọlọ́run fún Olúwo gbogbo àtìrà gbogbo nǹkan kan ju pé òun náà wá síbẹ̀ kó wá jẹ́ pé Ọlọ́run kó wá jẹ́ pé Anabi Ibrahim tánàbí pépè ńjọ́ kìíní kò sí bóyá lè jẹ́ mi ìfẹ́ mọ́rọ́ owó tó ní mi ìfẹ́ mọ́rọ́ ọlá tó ní ẹ wo àwọn Saudi Arabia tẹ́rí yẹn náà àwọn náà ní àṣà kan tó máa ń ṣe wọ́n á da ìboríborí wọ́n wá fi kíní kan bíi ródóródó yìí ráùndì méjì wọ́n á fi lé lórí àmọ́ tí aṣọ ara mi bá ti gbára wọn nǹkan kan ò gbọdọ̀ tún sí mbẹ̀ mọ́. àwọn náà máa ń yọ ọ́. wọ́n máa yọ ni lórí wọ́n ti ka Al-Qur'an wọ́n dẹ̀ ti gbọ́ àdìs Ànábì yìí àti àwọn ìmáàmù tó ń gáìdì wa ìmáàmù Málìkì ìmáàmù Ṣáfi'í ìmáàmù Abu Hanifa àti ìmáàmù Hanbala. so ya sheik wọ́n ti gbọ́ yé. ya sheik ẹni tí àwárí mẹ́ tọ́jú ọkùnrin tóun dé fìlà báwo ṣe wá jẹ́ òyìnbó tó wà ń bẹ̀ tóun dé fìlà ńkọ́ ní Káàbà tóun náà rọ kìríkà bẹ́fìlàtík. bẹ́ẹ̀ni ṣẹ́rí púpọ̀ nínú àwọn tẹ́rí yẹn alákatakítí ló máa ń pọ̀ nù wọn ẹlòmíì kò kí ń ní múrísídù kò kí ń ní ẹni tó ń tẹ̀lé ìyẹn lẹ́gbọ̀dọ̀ lẹ́ńtẹ́ máa tẹ̀lé tó máa tọ́ yín mọ̀nà ẹni mọ̀nà ló yẹ ká tẹ̀lé ṣẹ́rí pé nígbà tẹ́yìn lọ sí umrah tẹ́ lọ́gbẹ̀yìn ẹ̀yin àti àwọn sheikh wa Fadilatu Sheikh
Alhaji wa Muhammadu Soli Kéwúgbèmí bẹ́ẹ̀ ni Azumari àwọn ni wọ́n ń direct yín bẹ́ẹ̀ ni ẹ jẹ́ mùsùlùmí tó yẹ bẹ́ẹ̀ ni àwọn kan wà tí ò yé yín nínú ẹ̀sìn bẹ́ẹ̀ ni jẹ́ pé oríṣiríṣi kí la máa ń wí ń bí kí la máa ń sọ ń bí bẹ́ẹ̀ ni báwo la ṣe máa ń ṣe láàyè yìí wọ́n ń tọ́ yín sọ́nà bẹ́ẹ̀ ni so ẹni tó dé fìlà yẹn kò ní ẹni tó ń tọ́ sọ́nà àwa náà máa ń sọ fún ńgbà míì tábà tí wàá mẹ́pẹ́ ẹ yọ fìlà lórí ẹ wọ aṣọ ara mi yẹn náà tẹ béèrè ń pa ẹ̀ ó ní bá a ṣe máa ń ṣe tábà tí ń tawaf àbá à ń rọkíkálé ọlọ́run a máa yọ apá èjìká ọ̀tún a máa yọ sílẹ̀ ní àní ìgbà máa yọ sílẹ̀ ní tábà fẹ́ kírun àtúndàbúra tábà fẹ́ ṣàdúrà àdé àsìkárù tá a fẹ́ ṣe ni a fẹ́ ka kùránì ni àtúndàbúra àmọ́ tá a máa ń ṣe tààfù lọ́wọ́ yẹn a máa yọ èjìká ọwọ́ ọ̀tún sílẹ̀ tá a bá ń sá Sàfà àti Márùwà a máa yọ èjìká ọwọ́ ọ̀tún sílẹ̀ tá a bá dé Mínà ká dé Àràfá a máa da ogun ẹ̀búra so gbogbo ẹ̀ ló ní májẹ̀mú ló ní ètò. so a jẹ́ pé bó ṣe wá rí ìsà fún àwọn ọba ilẹ̀ Yorùbá wa tí ó ti wà ní àṣà pé wọn ò gbọdọ̀ ṣe orílẹ̀ tá máa fẹ́ lọ sí Mẹ́kà kí nìkan máa ṣe báyìí kí nìkan máa ṣe tí òfin ní sí controversy pé ilé ìtàn ṣe yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ bó ṣe kó lọ rè kí ni ìmọ̀ràn fáwọn ọba ilẹ̀ Yorùbá torí irú Olúwo náà tí wọ́n bá ṣe fídíò ayé lè má rí. ọba tiwa yìí nìkan tó jẹ́ Abdulrasheed yìí nìkan ni ó ń lọ sílé Ọlọ́run bẹ́ẹ̀ nílẹ̀ Haúsá àwọn náà ní àṣà tiwọn sultan wọn ó ń wá àwọn ẹmí àwọn wọn ń wá ẹ wo bàbá wọn lọ́lọ́wọ́ ọba ìlú Ìlọrin ẹ bá mi pé ṣéèwù tọ́lọ́hún típò ẹ bá kàn yín náà tẹ́yìn jẹ́ prince lẹ́nìí tẹ́yìn náà bá dé Kaaba ẹ yọ fìlà lórí ẹ ró ìró méjèèjì ẹ fi juwọ́ jù sẹ́lẹ̀ fọ́lọ́hún pé kò sálágbára kankan kò sólóògùn kankan kò sí ọlọ́wà kankan tó ju Ọlọ́run lọ bẹ́ẹ̀ náà tilẹ̀ Ìgbò àwọn àti ẹ̀ tó fi ìyẹ́ wọn á tún fi síbi ìfìlà wọn àbí bí adé wọn ẹ lè gbé wọn Kaaba wọn kíríkù ni ó ti dẹbọ lọ́dọ̀ tiwọn ó ti dẹbọ kò sínú àṣà wọn kò dẹ̀ sínú ìlànà tí Ọlọ́run àtàlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam. tó ẹ ṣeun gan ẹ má jẹ́ kí n gbà àkókò yín àṣọpọ̀ láyé o fún àwọn èèyàn tí wọ́n lè fẹ́ pè yín tọ́wọ́n fẹ́ pè yín fún ìtọ́nisọ́nà fún wáàsí fún ọ̀rọ̀ ṣítí ẹ máa fi nọ́mbà yín sílẹ̀ sà. orúkọ mi ni Fadilatu Sheikh Al-Imam Muhammad Jami Abiodun Olóyèdè Abdulaziz Siroma tí mo jẹ́ olùdásílẹ̀ Abdulaziz Islamic Foundation ní Nàìjíríà bí tí mo tún wá jẹ́ olùdarí Siroma Hajj and Umrah Service nílùú Èkó ń bí báyìí àti nílùú Maka mo ní ọ́fíìsì lẹ́kọ̀ọ́ ń bí mo ní ọ́fíìsì nílùú Maka so tẹ́ bá fẹ́ lọ sí Hajj àbẹ́ fẹ́ lọ sí Umrah ẹ kàn sí wa ní nọ́mbà 8 Akínsíkù Street Orí Òkúta Ìkòròdú àbí nọ́mbà 3 Akodu Street Babalóòṣà ní Mushin ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08026777772 àbí 08033261317. Ọlọ́run jẹ́ kí gbogbo wa ká ní ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà ọjọ́ ìní. Àmín. Ọjọ́ ọ̀la náà tá à ń retí yóò bá gbọ́ aláyọ̀ o. Àmín. Ẹran léyà wa níjọ́ mẹ́jọ wa o. Allahumma àmín. Aláàjọ Muhammadu Kọ́ọ̀tì. Naam. Ọlọ́run ní ṣe léyìn láti ọmọ fún wa o. Àmín. Iléeṣẹ́ yóò ní gbọ́nà o. Àmín. Ẹ ti wà lókè ẹ̀ ní wálé o. Àmín. Ọlọ́run àlùbáríkà ti ànábì wa Muhammad. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Alore TV. Alore TV. Nílé ní lókòrè ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye.